الحمد لله الحمد لله مقلب القلوب والصلاة والسلام على خاتم الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. عباد الله اتقوا الله تعالى واستيقظوا من نوم الغفلة. والغفلة عباد الله وترك ما هو واجب على الإنسان فعله استعدادا للحياة الأبدية السرمدية الخالدة. عباد الله، الغفلة هي الانشغال بالدنيا وزخرفاتها وترك العبادة وأوامر الله عز وجل وترك العبادة وأوامر الله عز وجل. قال الله تعالى محذرا عباده الغافلين. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم ولا تكن من الغافلين. وقال عز وجل: اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال عز وجل في كتابه مبينا أن الأكثرية من الجن والإنس في غفلة وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. نسأل الله عز وجل أن يحفظني وإياكم من الغفلة ونعوذ به من موت الفجأة في ساعة الغفلة ونسأله أن يرزقنا حسن الخاتمة. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa. Ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tí wọ́n máa ń darí ọkàn lọ síbi tó bá wù ú. Ọba yìí lọ́ba tí máa ń darí ọkàn wá sí ojú ọ̀nà siratal mustaqim. Ọba yìí lọ́ba tá a máa ń bẹ̀ tí wọ́n máa ń fún yàn ní àṣeyọrí. Àwa bẹ̀ Ọlọ́run ọba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀. Ọlọ́run ọba tó ti fún wa ní Islam àpadà sí ibú àti tìgbà ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa. Àdáwò tí bá yàn tẹ́yìn ó fi Islam lẹ̀ àbí tẹ́yìn ó fi dágbére fi súnà pé òun ò ṣe súnà mọ́ kọ́lọ́mọ́sà sọ ní kọ̀ọ̀kan wa ń bẹ̀. Àdáwò ní máa bá yàn àkọọ́lẹ̀ ó sì ṣẹ. Kò sí gbìyànjú tẹ́yìn lè gbìyànjú láyé tákọọ́lẹ̀ Ọlọ́run ọba padà ní í ṣe. Àkọọ́lẹ̀ ebú ọlọ́mọdé ó kó mẹ́ni kọ̀ọ̀kan wa lérí. Ọlá agbára Ọlọ́run ọba wa ìkẹ́ Ọlọ́run àní Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀. Ibadallah, ẹ̀yin arúsùn Ọlọ́run ọba wa. À ń jẹ́rìí ìpè kọ́sọ́ba tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn Allah. Allah nìkan wal ma'budu haqqan. Òun lọ́ba tí gbogbo ayé gbọ́dọ̀ máa sìn. Torí òun ọba Allah òun ló dá gbogbo ayé. Ala lahul khalqu wal amr. Ọlọ́run ọba Allah nìkan òun ló dá gbogbo nǹkan. Òun nìkan ló sì ní àṣẹ lórí gbogbo ń tó dá yẹn. Gbogbo ń tó bá fẹ́ kó máa ṣẹlẹ̀ ń sánmà àtìlẹ̀ ní ó máa ṣẹlẹ̀ tí nǹkan kan ò ní di lọ́wọ́. Ọba yìí náà lọ́ba tó yẹ ká máa sìn lóun nìkan. Àwọn fìdí ẹ̀ múlẹ̀ pé Ọlọ́run ọba nìkan náà ló lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹrú Ọlọ́run ọba ni òjíṣẹ́ Ọlọ́run ọba ni. Ibadallah, ẹ̀yin ẹrú sìn Ọlọ́run ọba wa. Ẹjá lóye sàlékún bẹ̀rù Ọlọ́run ọba wa ká sì fura ká máa chẹ́ẹ̀kì ara wa bẹ́ẹ̀ bá ní àìlera bẹ́ẹ̀ bá ti ń rí àwọn àìlera kan nínú ara gbogbo wa náà lágbọ́dọ̀ dókítà lọ á lọ lè ṣe tẹ́sì. Wọ́n ní ìfura ó pàtàkì púpọ̀ nínú sẹ̀mí ẹ̀dá. Ká máa chẹ́kì ara wa ká máa wo bó la ṣe ń bá bọ̀ níbo la bá dé níbo la ń lọ. ká gbìyànjú ká tají nínú àrùn kan tí wọ́n ń pè ní algafla ọ̀kan nínú àwọn àrùn ni
tó jẹ́ pé òun náà ní àwọn sáìn téèyàn máa rí nínú ara téèyàn fi mọ̀ pé òun ti wọ gáfúlà. ní tí wọ́n pè ní al-gáfúlà wa tariku ma huwa wajibun ala al-insan. òun náà ní kí ọmọ èèyàn kó fi tí ọjọ́ ọ̀ràn èèyàn lórí ẹ̀ kó fi sílẹ̀ kó má ṣe é. ma huwa wajibun ala al-insani fa'iluhu. gbogbo ntọ́lọ́wọ́n bá aláàpá aláṣẹ pé kó wá ṣe láyé kó gbé ìjù sílẹ̀ kó má ṣe é. isti'dadan lil hayati al-abadiyyati al-khalida. àwọn nǹkan tó jẹ́ pé òun náà lẹ̀sìn ọlọ́run ọba tí ọlọ́run ọba aláàpá aláṣẹ tó jẹ́ pé òun náà ni ó máa fi pìpìà ìṣẹ̀mí tá a fẹ́ lò lẹ́yìn ìṣẹ̀mí yìí tá a lò lọ́wọ́ yìí. ìṣẹ̀mí tá a lò lọ́wọ́ yìí ni wọ́n pè ní al-hayatu dunya az-za'ila. ìṣẹ̀mí ayé tí ó padà tán. ẹ̀rí ìṣẹ̀mí èyí tó kù lẹ́yìn ìgbà táwa ti kú láyé òun náà ni wọ́n pè ní al-hayatu al-abadiyyatu as-sarmadiyyatu al-khalida ayé la nihaya. òun náà ni ìṣẹ̀mí èyí tí ò ní tán mọ́ òun ní bẹ̀rẹ̀ àmọ́ kò lópin. ìṣẹ̀mí gbére yẹn lẹ́yìn ìgbà tá a bá ti dìde nínú sàárè ó pàtàkì o kásàkólé kan lérí ẹ̀. kéèyàn wà nù ayé yìí kó wá jẹ́ pé ọ̀rọ̀ ayé nìkan níran ọ̀pọ̀ ẹ̀sìn tì bí ó ṣe jẹ oúnjẹ nìkan ló wà nínú máìdì ẹ̀ a ní àwọn adíjẹ mímú kánì bí ó ṣe kọ́ ilé nìkan ló wà nínú máìdì ẹ̀ bí ó ṣe gbádùn lára ọkùnrin lára obìnrin bí ó ṣe wá ibùsùn tó dáa enjoyment nìkan ni lòun focus lélẹ́rí. wọ́n máa ń kírun àṣùbà kò ní lọ máa ń kí sùúrù àṣírí magrebi ìṣá kò ní dé mọ́ṣáláṣí. tí wọ́n ti ní ẹ̀sìn alóhùn ò sí fẹ́sìn o ayé làwọn wà fún. eléyìí ni wọ́n pè ní gáfìl ẹni tó fọ́núfọ́ra. ìfọ́núfọ́ra ìgbàgbéra sínú ayé láì máa ṣẹ̀sìn ọlọ́run láì máa dárúkọ ọlọ́run láì máa yin ọlọ́run láì máa kí ọlọ́run láì máa kàtẹ́rọ ọlọ́run láì máa jòkó gbọ́rọ̀ ọlọ́run láì máa ṣẹ̀sìn ọlọ́run. òun ni wọ́n pè ní al-ghafla. ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé lénìí wọ́n ti wọ gáfúlà. ọlọ́run bá aláwọ̀ pàṣẹ pé ẹ ṣe báyìí nínú ayé ọlọ́run ò ṣe o. tó bá mú dájú kọ lọ́hùn a jẹ́ pé ara ní kòró ń jẹjẹ ìjọ náà ni wọ́n mọ̀ pé ọlọ́run bẹ lókè. a jẹ́ pé aṣọ rẹ̀ ti gbó ìgbà náà ni ó lọ ilé ìjọsìn yóò lóun lè ṣàdúrà. a jẹ́ pé mọ́tò rẹ̀ bàjẹ́ a jẹ́ pé owó ilé rẹ̀ tán a jẹ́ pé wọ́n ti yọ kó lẹ́nu iṣẹ́ ibi tí ti ń rówó. a jẹ́ pé àmúdi kan ń dà láàmú kò jọ ráyè dìde ìgbà náà làwọn èèyàn mọ̀ pé ẹnìkan bẹ ti ń jọ́ lọ́hùn. ìjọ tí ọlọ́run bá sì tún ṣàánú wọn ìjọ náà wọ́n tó padà kó lọ́dọ̀ ọlọ́run. ẹ wá béèrè pé lágbájá wọ́n tó ń bẹ lọ́wọ́ ọba tó lọ́n padà wá ṣàánú ẹ tó ń bẹ nínú ìṣẹ́ nínú òṣì ọ̀n bẹ nínú ìnira tó sì máa ń sin lọ́wọ́ bá ń gbà yẹn ọlọ́run àwọn ti yá owó ti dé. ó ní ayé làwọn fókọ̀sì lé lérí o ọ̀rọ̀ ayé ni kẹ́ ẹ máa bá mi sọ tẹ́ bá ní ká lọ wá sí bàbá mi bá ń sọ̀rọ̀ wá sí. ẹ bá wà nulẹ̀ tẹ́ bá wù ká yájá gbọ́ Kùránì yóò ní Kùránì kọ́ orin làwọn fẹ́ gbọ́. yóò ní àfáàfá ilé ayé ó wà fún fàájì lòun fẹ́ ṣe. Allah ni wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu dina hunafa'a wa yuqimus salah. ọlọ́run la pa yín láṣẹ kẹ́ wá ṣe kankan lé ayé lẹ́yìn kẹ́ wá gbọ́ ọlọ́gbọ́ ẹ jìnnà kó ń bí ẹ bọ́ ẹ dẹ̀ má bá wọn ṣẹ bọ́ lẹ́yìn náà kẹ́ mọ́ kírun níta wá ṣe láyé ni. wa yutu zaka ẹ̀yin tó bá dẹ̀ ń bẹ lọ́wọ́ yín nínú owó yín ẹ fi ṣàánú àwọn tí wọ́n lówó lọ́wọ́ charity. wa dhalika dinul qayyima ọlọ́run bá ní ẹ̀sìn nìyẹn níta ara yín kí kẹ́ wá ṣe láyé nìyẹn ẹ wá sí lọ́hún kẹ̀dẹ̀ wá ṣé kí ni kẹ̀ wá ṣàánú àwọn ẹ̀dá ọlọ́hún. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àlìgáfúlà yín ó ti di àrùn burúkú lára àwọn èèyàn ọkàn wa le ẹni tí o ṣe ìjòkó tí o gbọ́rọ̀ ọlọ́run tí o sin lọ́hún bó lọ́kàn rẹ̀ o ṣe nílé àwọn yẹn wá láyà sọ lọ́hún lérí social media àwọn ọmọ bú Allah wọ́n mọ̀ bú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam
àwọn ọmọ yìí Quran padà ọ̀tọ̀ ní tọ́lọ́wọ́n bá aláàánú wà ní Quran ọ̀tọ̀ ní tí wọ́n máa sọ fáyé ẹ̀mí wọ́n dẹ̀ balẹ̀ aligafla ìfọnúfọ́ra ni. ọlọ́wọ́n bá ní wala takun minal ghafilin ọlọ́wọ́n bá ní ìrẹ́ Muhammad sallallahu alayhi wa sallam múra síra o má wà nínú àwọn táyé gbé lọ o má wà nínú àwọn afọnúfọ́ra o. ọlọ́wọ́n tó sọ nínú àyà mi ó ní iqtaraba linnasi hisabuhum ọlọ́wọ́n bá ní àwọn ọmọ èèyàn àsìkò tí wọ́n wá ṣèṣirò ohun tí wọ́n ṣe láyé ó súnmọ́ o iqtaraba ọlọ́wọ́n bá ní ọmọ ti súnmọ́ kọ̀ mọ̀ pẹ́ mà hisabuhum àsìkò tá a ṣèṣirò ṣẹ́ wọn lédi tí wọ́n ṣe láyé èyí tí wọ́n rántí àti èyí tí wọ́n gbàgbé èyí tó kéré àti èyí tó tóbi wọ́n máa àkáǹtì fún gbogbo tí wọ́n kó jọ ọlọ́wọ́n àsìkò accountability iqtaraba ọmọ súnmọ́ lédi bá a ṣe lo ayé wa bá a ṣe lọ sáàtòrú wa bá a ṣe lo arísìkì tó wà lọ́wọ́ wa bá a ṣe ṣe nú ayé ọlọ́run iqtaraba linnasi hisabuhum wa hum fi ghaflatin mu'ridun ọlọ́run bá ní bí àsìkò ìṣirò ṣọ́ àwọn ọmọ èèyàn bó ṣe ń súnmọ́ sí bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ń wọnú gáfúlà sí ni wọ́n ń wọnú ìfọnúfọ́ra mu'ridun ni wọ́n ń kẹ́yìn sí ọ̀rọ̀ ọlọ́run. èyí mélòó lẹ́rìí níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run mọ́. ibi láti máa rí àwọn èèyàn ibi wọ́n ti ń gbá bọ́ọ̀lù ibi láti máa rí àwọn èèyàn ibi wọ́n ti ń wo fíìmù ibi láti máa rí àwọn èèyàn ibi wọ́n ti ń jó tán ti ń kọrin ibi láti máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ibi wọ́n ti ń ṣeré. Ibadallah ẹ̀yà ẹrúsìn ọlọ́run ọba wa ọlọ́run ọba ní wa inna kathiran minan nas ọlọ́run ọba ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé àní ayatina lagafiluna ní ayatina ọlọ́run bá ní gbogbo táwọn bá wọn sọ ọlọ́run bá ní kọ̀wọ́ wọn létí mọ́ ọ̀tọ̀ níbi táwọn focus aláàní sọ bẹ́ẹ̀ ó ní wa inna kathiran ọlọ́run ní ọ̀pọ̀ nínú àwọn èèyàn ní táwọn gbọ́ yìí ni pé èèyàn díẹ̀ náà ni àrùn yóò ní ṣe ọlọ́mọṣẹ́ fèmí àti ẹ̀yìn náà sáàrin wọn èyí ni wọ́n lọ fídì kí wọ́n lọ sádọ́mù kí wọ́n wà nínú yàrá rẹ̀ pẹ̀lú fóun kọjá gbogbo ọ̀pọ̀lọpọ̀ ayé ẹ̀ tó yẹ kó fi ṣèbádà eré Facebook eré TikTok eré WhatsApp eré social media yọmọ rẹ́rìn ẹni tí ó ti mú ìgbà tó fẹ́ kú ti ń rẹ́rìn kò tí ì mọ tí wọ́n kọ́ lẹ̀ fún ṣe ń rẹ́rìn yọmọ wòran eré ọjọ́ ayé ọlọ yóò jí sínú ayé á béèrè pé kí lásìkò tó fi jòkó rántí Ọlọ́run lé ní àsìkárù mélòó ló ṣe la ilaha illallah mélòó ló ṣe subhanallahi bihamdi mélòó ló ṣe subuhu kudus rabbul malaikati waruh ìjẹ́ wọ́n kí Ọlọ́run ọba ìwọ́ ìyìn Ọlọ́run ìjẹ́ wọ́n lọ lè kírun jama Ọlọ́run ọba aláàkọ́mọ́sá ìsànú wa ọ̀pọ̀lọpọ̀ bá ń kírun òun náà ara kan wà mọ́ṣáláṣí ni ẹ̀mí ti ṣe kíni ẹ̀mí ti jáde sínú ayé yóò máa kírun yóò sì máa ro gbogbo tó fẹ́ tà tó fẹ́ rà nítorí orúkọ tó wá mọ́ṣáláṣí náà nìyẹn kí ló tó fàṣìkò ìrántí Ọlọ́run lẹ́ẹ̀kọ́ sí ìrántí Ọlọ́run kó tó padà sídìí ọjà kọ́lọ́n wọlé àánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n mọ́sá mú wa dó kọ́lọ́n ṣàánú wa. asbabul gáfúlà nínú àwọn nǹkan tí máa ń fa gáfúlà táwìn tí máa ń fa ìfọ́núfọ́ra ìgbàgbéra sínú ayé òun náà ni àlìjálù bí azamatillah kéèyàn má ma Ọlọ́run ẹni tí ó bá ti mọ Ọlọ́run ọba kò lè mọ títóbi tẹ́ra Ọlọ́run dépò tí ó wà á mẹ́sìn Ọlọ́run dépò tí ó wà á ronú pé òun fẹ́ ṣiṣẹ́ rẹ̀ kan tó wọ́n pàdé jọ́ àlùkìyàmọ̀ ìtumọ̀ ẹni pé a ní bùkátà sí ká máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn òun ní òjì àmọ́ pàtàkì kí la wá ṣe láyé kí náà ṣẹ́kù fún atabako láyé ká ní mà nípa Ọlọ́run Ọlọ́run innama yatadhakkaru ulul albab Ọlọ́run láwọn ní mímọ́ àárín yín nìkan ni wọ́n máa rántí àkhírà ṣẹlẹ̀ àwọn olódo àwọn aláìmọ̀kan àárín yín ní tí wọ́n jẹ ní tí wọ́n mu ní tí wọ́n bọ̀ Ọlọ́run ní ulaika kal an'am ó nìkan lọ pàtàkì Ọlọ́run ní wọ́n yàtọ̀ sẹ́ranko tẹ́lẹ̀ kó bá jí láàárọ̀ báyìí jama Ọlọ́run ó pa aláṣẹ kó kírun àṣùbà Ọlọ́run ó pa aláṣẹ kó kí zuri asiri Ọlọ́run ó pa ẹran aláṣẹ ibi kó jòkólẹ̀ kó mọ̀ sí tìláwà Quran kó wọ́n wáyé kó wọ́n jẹ kó mu kí wọ́n sì jẹ àbí kí wọ́n lò ó wọ́n fi ṣe kankan wọ́n fi rẹrù wọ́n gbé ẹrù sí lérí àwọn ẹran àwọn akọ ẹrù sí wọn lérí wọ́n mọ̀ fi wọ́n roko ká máa jẹ wọ́n ètò bá jẹ́ mẹ́dísìn ká fi ṣe ìwòsàn àrùn ara Ọlọ́run ní àwọn ẹ̀dá kan wá wà nù ayé Ọlọ́run bá ní àwọn tá a wí yìí ulaika kal an'am Ọlọ́run ní wọn yàtọ̀ sí àwọn ẹran bẹ́ẹ̀ náà ti ń sẹ̀mí gẹ́lẹ́ ní ń sẹ̀mí yọmọrin ká gbogbo ohun tó pàtàkì nínú ayé òun náà ní kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu kí ló fẹ́ wọ̀
ibo ló fẹ́ sùn sí kó sì bá ọkùnrin abo kó bá aláṣepọ̀ ìbádà ò wọ́ létí o ìbádà ò wọ́ lọ́kàn kò rẹ́dì láti ṣẹ̀sìn ọlọ́run ní àwọn táwí wọ́n dà gẹ́gẹ́ bí ẹran ọlọ́run ní balẹ̀hùn àdọ́lù ọlọ́run ní kọ́dà àwọn ẹranko wọ́n tún sàn jù wọn lọ. ọlọ́run bá aláàkọ́ mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run bá aláàkọ́ tawájí lérí dáadáa nínú àwọn nǹkan tí máa ń fà téèyàn fi máa ń wọnú algafla ìfọ́nufọ́ra al-inshigalu bid-dunya wa takathuru fiha kéèyàn máa ṣe fáàrí pẹ̀lú ọ̀rọ̀ ayé kọ́mọ wá kọ́pọ̀ kóun lè bá ṣe fáàrí sí ọmọlàkejì gbogbo tí wọ́n nú ayé yẹn nítorí kó lè bá a máa sakọ wípé owó mi ti déye báyìí mọ́tò mi ti déye báyìí aṣọ mi ti déye báyìí ọmọ mi ti déye báyìí ìyàwó mi ti déye báyìí akọ lọ́fẹ́ máa fi gbogbo tí ń ṣe gbogbo tí ń ṣàjọ yẹn akọ lọ́fẹ́ máa fi ṣe yọ sọ fún wọn yìí pé òun tó ń kójọ nú ayé ó ju ti lágbájá lọ wọn lágbájá ra mọ́tò kan títí next week wọ́n máa ra ìtọ́ náà brand ní ọmọ wò àti model ọba ra mọ́tò kan ní pọ́ọ̀tù kó tó délé yóò ti tún rí mi tó tún ra irú àwọn eléyìí àdánwò ti bá wọn wọn ní kò sí tí máa ń fa àlìgáfìlà tó ju ìfẹ́ ayé lọ kéèyàn nífẹ̀ẹ́ ayé kọjá pé ọ wá dìyàn lọ́wọ́ láti sin lọ́hùn ṣé Islam ò ní kéèyàn má ṣiṣẹ́ kò ní kéèyàn má wá jíjẹ mímu kò ní kéèyàn má ra mọ́tò kò ní kó má kọ́lé kò ní kó má níyàwó kó má bímọ àmọ́ gbà pé àwọn nǹkan yẹn ó fẹ́ ní láti jẹ́ kí ayé rọ̀ rọrùn láti fi ṣẹ̀sìn Ọlọ́run tọ́lọ́run torí ọ̀dà o wa ma khalaqtul jinna wal insa illa liya'budun Ọlọ́run ní ìdí èèyàn àtàlìjànú torí kankan lẹ́yìn ká máa wá sìn. afẹ́ kàwé afẹ́ kọ́ṣẹ́ afẹ́ ṣòwò afẹ́ ṣe business afẹ́ wá jíjẹ mímu ọ̀dà àmọ́ kọjá pé táwa ti rí yóò jẹ́ kí ẹ̀sìn ọwọ́ wa la yóò increase imani wa yóò increase àsìkò irun wa táwa kọ́lé a lè máa tètè jí táwa ra mọ́tò a tètè máa dé jímọ̀ a tètè máa dé mọ́sálásí gbogbo nǹkan tí a níyẹn káyà ń lò ó kó jẹ́ kí ìjọsìn Ọlọ́run ọba rọrùn fún wa láti ṣe torí ìjọsìn ẹnìkan ni ó kù táwa ti dákẹ́ ń sìn mọ́tò rẹ ti di tẹlómi ìyàwó ẹ ti di tẹlómi ọkọ ẹ lómi ti fẹ́ gbogbo àwọn aṣọ rẹ tó aṣọ ọgbà tó jẹ wá mọ́ṣáláṣí yẹn gbogbo ẹ̀ pátápátá ọ̀tọ̀ làwọn tí wọ́n máa wọ̀ gbogbo kọ́mpìnì rẹ ó ti di tẹlómi gbogbo bísínẹ́sì rẹ ó ti di tẹlómi gbogbo owó tó kọjọ àti pánstálì àti hard currency àti náírà gbogbo ẹ̀ ó ti di tàwọn tí wọ́n máa bọ̀ náà ìwọ ló sì sìsìrò ojú àlìkèyàmọ̀ kọ́lọ́n wọlé àánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́n mọ̀jà wọ gáfúlà o kọ́lọ́n mọ̀ṣà sọ wa ń bẹ̀ kó ṣàánú wa kọ́tàwájí kó jẹ́ àlìgbájúmọ̀ ntọ́kàn tó yẹ ká ṣe tọ́ba ti wọ sàárè kò sí Rabbi rji'uni ọlọ́run bá ní wọ́n máa wá sọ pé ọlọ́run ẹ dá mi padà la'alli a'malu salihan kémi náà kí n lè tún ṣe màláíkà kú lọ yọjú yìí irji'uni ẹ dá mi padà ẹ jí lọ lè kírun ẹ jẹ́ mi ní kí n lè jókòó síkìrì kí n lè jókòó la ilaha illallah ẹ fún mi lọ́pọ̀ túnṣe kémi náà kí n lè ṣe sàdákà kí n lè ṣe sàrà ẹ gbà mí láàyè bá a ṣe jọ kan kémi náà ṣe jókòó kémi náà kí n dárúkọ ọlọ́run wọn ní kalla ọ̀rọ̀ yẹn ọjọ́ bẹ́ẹ̀ mọ́ innaha kalimatun wa qailuha wọn ni ọ̀rọ̀ tó sọ yẹ kò sẹ́nìkan tí sọ tí wọ́n máa ń fún l'opportunity yẹ padà mọ́ wa min wara'ihim barzakhun ila yawmi yub'athun ọlọ́wọ́n bá ní sàárè tó ń lọ yẹn tó bá ti wọ bẹ̀ báyìí ó di jọ́lẹ̀ kíámà kó tó nàró mbẹ́ èyí tó ṣe náà ló gbé wọ sàárè yẹn kádàkùn tó lọ́wọ́ bá wa ká lọ àsìkò wa lérí dáadáa á dé jìnnà sí gbogbo nǹkan tí ò ní ṣàǹfààní fún wa láyé àti lọ́run ká fókọ̀sì lérí ẹ̀sìn wa ọlọ́wọ́n bá aláàkọ́ mọ́sá ṣàánú wa. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa man wala ashhadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah adúpẹ́ fún Ọlọ́run ọba wa ọba alá ọba tí ó tún sọ wá di àsìkò yìí abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo yìí tá a ti ṣe nínú ẹ̀sìn kọ́lọ́hún jáde máa ṣe lọ gbogbo yìí tá a ti máa ṣe kọ́lọ́hún ṣàjọ rọrùn fún wa láti ṣe ọ̀làgbára Ọlọ́run ọba wa nínú àwọn kan tí máa ń fa nínú àwọn àmì tá a máa rí lára yàn tá a fi mọ̀ pé èèyàn ti wọ gáfúlà èèyàn ti wọnú ìfọ́núfọ́ra òun náà ni àtàkásòlò àni tààtì òṣòlàwà òun náà ni kí kára yàn máa yá sí irun Allahu akbar kí ni yàn máa dùn Ànábì ní asọ́lá miftahul janna Ànábì ní sẹ́rí kọ́kọ́ tẹ́fì wà lí janna Ànábì ní irun ni àsìkò ní wá tó ọwá fi bad àbí àtàkásòlò òròjú mú ọ pé
oh aha nǹkan tí ń ṣe ọ́ nù nǹkan tí ń ṣe ẹ́ àmì nìyẹn ní kí èèyàn máa sọ̀rọ̀ ojú ó dìde ó fẹ́ ṣe kìyàmù lẹ́yìn ọmọ ń ṣe tẹ́lẹ̀ níbo tó yá lọ́ba jòkólẹ̀ ó tó sún padà oṣù mẹ́ta mẹ́rin ò padà tó ṣe kìyàmù lẹ́yìn mọ́ ó ti wà affected gáfúlà ti dé àrùn yẹn ti ṣẹ́sìn ńlá nìyẹn yọ́dẹ̀ ní tọ́fà ìdísìn sábà máa ń fà òun náà ní ìfẹ́ ayé kéèyàn fókọ̀sì ayé àbí kéèyàn máa ṣe ọlọ́run tó o bá ti ń ṣe ọlọ́run ọba òun ní láǹfààní àti dìde lóru ara rẹ̀ wò ó àṣetánì máa rìn ọmọlẹ̀ òun ti mọ̀ pé tó bá di tọrọ àforíjì ní wọ́n fèrè jìn ọ́ kọ̀ wá níjọ́ tọrọ àforíjì yẹn ìwà òun tó wọ́n wọná ìwọ wà ní wọná àwọn jọ sẹ̀ lọ́sàn-án ìwọ wà túbá lóru wọ́n wà fi wọlé wọ́n dẹ̀ ti stamp náà tóun iná ti ṣètọ́ ǹsìn ò yí padà mọ́ ọlọ́run bá ti stamp ẹ̀ pé bó ṣe wà yín sìn iná ni wọ́wọ́ òsì tí ó yí padà ọmọ èèyàn tó bá túbá òun lè dọ́mọ àlìjánà ìmọ̀ sọ̀rọ̀ ju níbi askar ẹni òun kà askar tẹ́lẹ̀ tó bá ti kírun àṣùbà tán ó dìde ó kà askar àmọ́ nísìnyí wá ti sálámù bá yín sìn ó gbé fóònù ọ̀n lọ ọ̀ sàskar ó ṣe tìláwà Kùránì mọ́ tó bá ti ṣe ìbádà tó ń ṣe mọ́ àbó ń sọ̀rọ̀ ju kó tó ṣe ìtumọ̀ ni pé gáfúlà ti dé ayọ́kó fúra dáhùn ẹlẹ́ẹ̀kejì òun náà al-mujahadatu bil ma'siyah òun náà ni kéèyàn máa ṣẹlẹ̀ wọn ọba ní ìta gbangba kẹ́rù ó sì má bà gbogbo àwọn kan téèyàn máa ń pè ha ìwọ ló ṣe léyìn kọ́ máa sọ fún àwọn èèyàn pé ní táwọn ń ṣe nìyẹn kí ní ó ṣẹlẹ̀ kọ́ bó di social media kẹ́lẹ́ àwọn máa jó lé social media ní tí ń sọ ni pé kí lẹ fẹ́ ṣe fún kí làwọn afáyàn fẹ́ ṣe fún gan kí ni èèyàn aráàlú mùsùlùmí kí lẹ fẹ́ ṣe fún òun jó nìyẹn lórí social media àdánwò tó tún gbalẹ̀ ayé sí ni ìláyà sí ọlọ́run ọba kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ openly kẹ́rù sì má bà ọkàn yẹn nǹkan ti ṣe lẹ́yìn náà istisgaru dhunub kí àwọn ẹ̀ṣẹ̀ ọmọ kéré lójú yàn bóyá ìwọ́n sì bóyá òun jí àwọn èèyàn ní 5,000 lóṣooṣù kọ́ ọmọ wa wò pé ìgbà tí wọ́n ń jí 5,000 àwọn kan ní wọ́n ń jí 50 million every month kí ni wọ́n ti ṣe nǹkan ti mú ọ àwọn tí wọ́n ń gbé 50 million yẹn 85,000 làwọn náà ti ṣe kí ni làwọn náà ti bẹ̀rẹ̀ ó ní àyíbó ọkàn wo ohun tí ọ̀dà ni ìbá àwọn kan wọ́n ṣe sìnà wọ́n ṣá ṣe sìnà náà àwọn tó ń ṣe sìnà yẹn náà bí àwọn náà ti bẹ̀rẹ̀ ni ẹ̀ èèyàn máa fojú kéré ẹsẹ̀ ipe eléyìí tó nǹkan látara bẹ́ẹ̀ wọ́n ní gáfúlà àmì rẹ̀ nìyẹn inú àwọn àmì gáfúlà òun náà ni kéèyàn máa rí ìjókòó wá sísá tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run ojú ọba kan bàbá adéjọ jimá ni ó ní ìmáàmù ọjọ́ ti ń lọ ọjọ́ ti tó wọ́n bá sọ̀rọ̀ bí ó ṣe jòkó sínú àlìjánnà ń kánjú bàbá ti ń kánjú bí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run nǹkan ti ṣe ọ́ ó ti wà affected wọ́n ń kírun àṣùbà ó ní ìmáàmù ti ń pẹ́ ìran àṣùbà dáadáa bí máa ń fagùn dáadáa ó ní sẹ́yìn ìmáàmù yẹn sí yọ́mọ̀ fún àwọn ṣe mọ̀rọ́jà ni ẹ̀mí náà gbé mọ̀rọ́jà revision Quran ọ̀yà ni ó sọ báyìí al-ghafla nígbà tó o bá dúró gbogbo tẹ́ fi kírun gbogbo tẹ́ fẹ́ fi kírun ìṣẹ́jú mẹ́rin fi kírun lásùbà pàápàá ìpàdé lo 20 minutes wá yọ 20 minutes papọ̀ mọ́ 30 minutes mẹ́rin tó kù ó di 60 minutes 1 hour every 1 hour every kírun fọlọ́wọ́n ọba nínú 24 hours 23 hours tó kọ́ ọlọ́run bóyin kẹfì wájú jẹ́ mú kẹfì sùn kẹfì ṣe fàájì kẹfì gbádùn ayé yín ní fàájì èyí tó dání o gbogbo àsìkò tá a fi ń kírun ní lójúmọ́ àtòru àtọ̀sán rẹ̀ ojú 1 hour lọ nínú 24 hours nínú wọn kàn lójú yóò mọ̀ díjò kó hálíkọ̀ sá yóò pinnu pé àwọn ti gba leaf ní hálíkọ̀ wọn àtàwọn fámìlì wọn ibo òsì tán fẹ́ sọ mẹ́ta táwọn ò gbọ́ òsì tán fẹ́ sọ táwọn ò ti mọ̀ irọ́ nísìnyìnbá gáfúlà ló ṣe kíni gáfúlà lọ́wọ́ ọ̀la tí wọ́n bá ní wọ́n fẹ́ sàlàyé àlùwàlá ní àlùkò àlàyé àlùwàlá la fẹ́ ṣe lénìí tó bá wá àfáà tí ń ka tíra tó fẹ́ sọ fún yín gan òun náà tún ní tuntun kan tí ò kárí tí ò rírí lọ́jọ́ ayé ẹ̀ tí máa ń ṣe research nípa bá a ti sàlùwàlá kátó wá gbé wọ́n tó kéwú gáfúlà yóò máa rí wọn ní inna alhamdulillah wọn fẹ́ bẹ̀rẹ̀ lecture wáàsí yóò dìde lẹ̀ kò fẹ́ sayadhakkaru man yakhsha wa yatajannabu al-ashqa
ọlọ́run bá ní gbogbo àwọn tó bá rántí àlìkìyàmà tí wọ́n rántí ọlọ́run yìí mọ̀ ń wọ́n ká máa gbọ́rọ̀ ọlọ́run ṣẹlẹ̀ àwọn tí wọ́n ti ń sá fún ọ̀rọ̀ ọlọ́run bá ní ìpìlẹ̀ àpẹẹrẹ pé ọlọ́run jọ ṣẹlẹ̀ sí wa o ọlọ́run ló sọ ó ní àpẹẹrẹ pé wọ́n fẹ́ di olórí ibu ni wa yatajannabuha al-ashqa ọlọ́run mọ̀ ṣe wa lórí ibu kò ṣàánú wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nínú àpẹẹrẹ òun náà ní kára yẹn máa yá sí eré kára wọn máa wá lọ́ọ̀tì kọ̀ lérí ìbádà wọn ní àsọlá àrẹ wọn máa lọ́ọ̀tì kọ̀ ní wọn ní wọn fẹ́ wo bọ́ọ̀ ẹ dákun ilé ayé yìí àǹfààní wo bọ́ọ̀ fẹ́ ṣe fún ọ ṣèjọ́ hádì mọ́ sálárì rẹ àbí tọ́wọ́ díjọ́ àlè kìámà tó máa wọn sàn rẹ̀ ṣé wọ́n wọn bọ́ọ̀lù mọ́ wọ́n máa gbá bọ́ọ̀lù lásìkò ojí máa ń sìn jẹ́mọ̀ níkún ibi àwọn àyàn ti wọ gáfúlà ní iṣẹ́ ṣetán dẹ̀ nǹkan tó pàtàkì kán dẹ̀ sọ di nǹkan tó pàtàkì mọ́ wa lọ́wọ́ nǹkan tó pàtàkì kọ́ wá di nǹkan tó pàtàkì fún wa nínú àwọn solution alákọ̀ọ́kọ́ onígun náà ní kéèyàn máa dárúkọ ọlọ́run ọba Allah ó ní wadhkur rabbaka fi nafsika ẹ máa ṣàdúrà ẹ máa dárúkọ ọlọ́run ẹ máa ka Quran ẹ máa kírun tadarru'an wa khifa ẹ máa ṣàdúrà ẹ máa jíire bẹ̀ sọ́dọ̀ ọlọ́run ẹ máa dárúkọ ọlọ́run dunal jahri ẹ máa ṣe zikiri minal qawli ẹ jí ẹnu yín kọ́ máa ṣe zikiri bilguduwi wal asal ẹ máa ṣe láàárọ̀ ẹ máa ṣe rọ̀lẹ́ adhkar sabah wal masa wala takun minal ghafili kẹ́mẹ́ bá wà nínú àwọn tí wọ́n wà nínú afọ́nifọ́ra ẹlẹ́ẹ̀kejì subatu salihin wà láàrin àwọn ẹni rere àwọn ọ̀rẹ́ tó bá ní kọjá àwọn ẹlẹ́sìn kò ní jẹ́ kó wọ gáfúlà kò ní jẹ́ kó gbàgbé la nínú ayé torí wọ́n máa fọ́ wọnú ayé yẹn wọ́n máa fọ́ wọ bẹ̀ wà láàrin àwọn ọ̀rẹ́ tí wọ́n jẹ́ ẹlẹ́sìn wala tuti man aghfalna qalbahu an dhikrina ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ tẹ̀lé gbogbo àwọn tí wọ́n ti kú lẹ́yìn àwọ̀ ọlọ́run tí wọ́n ti kú níbi ẹ̀sìn àwọ̀ ọlọ́run ẹ má tẹ̀lé wọn ẹ má bá wọn ṣọ̀rẹ́ wattaba hawa gbogbo àwọn tó dé pé ìfẹ́ nu wọ́n ń ṣe wa kana amruhu furta ọlọ́run ní àwọn tọ́rọ̀ wọn ti dàrú ẹ má tẹ̀lé wọn ẹ má bá wọn ṣọ̀rẹ́ o tó bá ti fẹ́ mọ̀ pé wọ́n fẹ́ palẹ̀ má lè kíyàmà àwọn tán palẹ̀ má lè kíyàmà ní kó mú lọ́rẹ̀ẹ́ mọ́ mú àwọn tó dé pé ilé ayé làwọn mójútó mọ́ mú wọn lọ́rẹ̀ẹ́ lẹ́yìn náà al-iktharu min dhikril maut kéèyàn ọmọ wa máa rántí ikú ní gbogbo ìgbà ipe bí ọ̀yá lè ní yọ̀ọ̀yá lọ́la alẹ́ ní ọ̀túnla ní òde kọjá pé ní alẹ́ ní 100 ọdún ní kọjá pé 100 ìṣẹ́jú ló kù gbogbo ìgbà tó bá ti ń jí sínú ayé ní kọ́ máa palẹ̀ máa kú bóyá ní bọ́yọ̀la anábì ní kun fi dunya ka annaka garib anábì ní wà ń lé ayé bí àjòjì tó sọ̀kalẹ̀ síbì kan àwọn abiru sabil abẹni tó fẹ́ rí kọjá lójú títì bẹ́ẹ̀ ni kò ṣe múlẹ̀ ayé wọ́n bí ọ sì fẹ́ rí kọjá sálì kìyàmà máa palẹ̀ máa kú ní gbogbo ìgbà afa abdullahi ibn umar ó ní idha asba'ata ó ní tó bá ti jí láàárọ̀ njọ́ kan fala tantazir masaha máa ní pílánì fún rọ̀lẹ́ yípe ọmọ dandan ni kò ṣe báyìí rọ̀lẹ́ ó ní má sọ bẹ́ẹ̀ o má retí rọ̀lẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni yóò jí láàárọ̀ kò sì ní di rọ̀lẹ́ òun náà dé máa rẹ́rìn tí ó máa lọ káàkiri ayé wa idha amsayta tó bá dé di rọ̀lẹ́ tilẹ̀ ṣúbọ̀ fala tantazir sabah máa ronú pé ẹ̀ tó jọ kírun àṣùbà láàárọ̀ la máa ronú pé o lè sùn kọ́ da sobori kọjá pé báyìí báyìí nìyẹn ó dijọ́ àlè kìámà kan tó náà ro dìde padà ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ dí ká sọ́ra wa ká gbìyànjú torí ọ̀run tá ń lọ yẹn ọ̀run àrèmábọ̀ ni o ọlọ́run jágun lẹ́mi lérí dáadáa ọlọ́run bá aláàkọ́ fún alẹ́mi gúngun lérí dáadáa ọlọ́run bá aláàkọ́já tán lérí dáadáa ọlọ́run bá aláàkọ́já fókọ́sì lérí ìbádà àtẹ̀sìn ọlọ́run gbogbo díjẹ mímu wa kọ́lọ́mọdé onira ọlọ́run bá aláàkọ́já lásìkò wa dáadáa ọlọ́run bá aláàkọ́sọ wa lórí rẹ̀ اللهم يسر أمور المسلمين في كل مكان فتح علينا أبواب البركات والخيرات اللهم اهد شبابنا وشاباتنا وعلماءنا وحكامنا ودعاتنا يا رب العالمين يا ذا الجلال والإكرام اللهم أنصر المجاهدين في كل مكان اللهم أنصر المجاهدين في كل مكان فتح علينا أبواب البركات والخيرات اللهم رب أبنائنا وبناتنا اللهم يسر أمور المسلمين في كل مكان اكد الديون واستر العيوب يا علام الغيوب اللهم نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك واستغفر الله إنه هو الغفور الرحيم